ìdààmú àtìkù àwọn aráalé ẹ̀ ní ẹ má jẹ́ kó di ààrẹ nàìjíríà o. àwọn yorùbá tí wọ́n ń pòwe pé ẹbí tí ó pèèrà aráalé ẹni ní í ṣe ni, tàbí tí wọn yóò sọ pé ẹ̀yìn ìkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní ń gbé, wọ́n mọ ohun tí wọ́n ń wí o. bí èèyàn ò bá sì mọ òwe náà dáadáa, tó bá rí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin ọkùnrin kan tí wọ́n ń pè ní Babasha Lawal àti Alhaji Àtíkù Abubakar tó ń fẹ́ dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú ADC, tọ́hún yóò mọ̀ pé bí ikú ilé kò pani tó dé ò lè pani lóòótọ́ ni. ìdí ni pé ọmọ ìpínlẹ̀ kan náà ní Adamawa, nítòsí kan náà ní ọkùnrin náà àti Àtíkù ti jáde. wọ́n sì jọ wà nínú ẹgbẹ́ òṣèlú ADC tẹ́lẹ̀ kí wọ́n tó dìbò abẹ́lé tí wọ́n dì lọ́sẹ̀ tó kọjá yìí ni. Lawal, ẹni tó ti ń pariwo tipẹ́ pé ẹgbẹ́ ADC ni yóò gbàjọba lọ́wọ́ Bọ́lá Tinubu, ló wá sọ̀rọ̀ báyìí o. ó ní òun fẹ́ sin àwọn ọmọ Nàìjíríà nígbẹ́rẹ́ ìpàkọ́ni, pé Àtíkù kì í ṣe ẹnìkan tí àwọn èèyàn gbọ́dọ̀ gbà láàyè kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ǹjẹ́ kí ló dé? ó ní ìbò pámárì tí àwọn ṣẹ̀ṣẹ̀ dì tí Àtíkù ní òun lòún wọlé yìí, ó ní ó rí igi ẹ̀ ní o. ṣùgbọ́n èyí tó ń dùn òun jù ni pé tó bá di àsìkò ìdìbò gbogbogbò, Bọ́lá Tinubu yóò rí igi òun Àtíkù fúnra ẹ̀ pa ni. nítorí bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ pé ká ṣe rígìn, ìyẹn òjòrò ńlá, fífi gbá kan bọ̀ kan, fífòwúlẹ̀ kọ́ bọ̀ lójú, pípe dúdú ní funfun. ọkùnrin náà ní Àtíkù ò yàtọ̀ sí apẹ̀rẹ̀ tó ń gbọ́n mi lódò tó ń làágùn, pé igbá ńlá ni Tinubu, tó bá ń gbọ́n mi yóò máa rẹ́rìn ni o. èyí ni pé bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ rígìn, Lawal ní Àtíkù lẹ́gbẹ̀ẹ́ Tinubu yóò kàn tún jẹ́ kí Tinubu tún wọlé lẹ́ẹ̀kan sí i ni. òun ò sì fẹ́ kí irú ìyẹn tún ṣojú òun. ìdí àkọ́kọ́ tí ọkùnrin náà sọ nígbà tó ń kọ̀wé láti fìbínú kúrò nínú ADC nìyẹn. ó ní Àtíkù ṣòjóró ni, nígbà tó sì jẹ́ àwọn tó ń ṣòjóró gan làwọn fẹ́ wá bájà. òun ò tún lè dúró sẹ́gbẹ̀ẹ́ olórí àwọn olójòóró nítorí òun mọ̀ pé ìgbẹ̀yìn ò lè dá fún Nàìjíríà ni. ó ní lọ́nà kejì, Kàchálà l'Àtíkù ń jẹ́. ó ní Kàchálà ni. Ṣeun Ọ̀kínbalóyè ló ṣẹ̀ṣẹ̀ wáá bá wa béèrè lọ́wọ́ Lawal pé kí ni ìtumọ̀ Kàchálà tó ń pe Àtíkù. ọkùnrin olóṣèlú náà wá dáhùn pé orúkọ tí àwọn Fúlàní ń pe aṣáájú wọn nìyẹn. ó ní aṣáájú àwọn Fúlàní ní Àtíkù, nítorí ẹ̀ ló ṣe jẹ́ nígbà tí wọ́n lóun ló wọlé tó gba tíkẹ́ẹ̀tì ADC, níṣẹ́ ni gbogbo àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí í jó tí wọ́n ń yọ̀, tí wọ́n ní aṣáájú àwọn ló fẹ́ di ààrẹ. ó ní aṣáájú àwọn Fúlàní ní Àtíkù, ọ̀kan nínú àwọn tó sì mọ ohun tó ń lọ nínú ọ̀rọ̀ àwọn jàǹdùkú tó ń da ilẹ̀ yìí láàmú ni. àbí pé níjọ́ wo, látijọ́ táwọn èèyàn yìí ti ń dá wàhálà sílẹ̀ káàkiri, ọjọ́ wo ni Àtíkù jáde tó ní ohun tí àwọn Fúlàní afẹ̀míṣòfò náà ń ṣe kò dára. ó ní wọ́n rí Àtíkù bíi bàbá àwọn ni, pé ìdí tí wọ́n fi ń jó tí wọ́n ń yọ̀ nìyẹn nígbà tí wọ́n ní Àtíkù ló wọlé. bẹ́ẹ̀ Àtíkù kọ́ ló wọlé, òjòrò ni bàbá àwọn ṣe. òjòrò náà ni yóò sì ṣe lásìkò ìdìbò gbogbogbò. òun àti ọ̀gá ẹ̀ ni wọn yóò sì jọ pàdé nídìí ẹ̀. ó sì dá òun lójú pé bí irin bá kọrin, ọ̀kan ni yóò tẹ̀ fún èkejì o. Àtíkù lẹ́gbẹ̀ẹ́ Tinubu lórí ọ̀rọ̀ yìí rárá. Lawal sọ báyìí pé mo fẹ́ kúrò nínú ADC nítorí ìbò pámárì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dì kọjá lọ yìí, òjòrò burúkú ni wọ́n fi ìbò náà ṣe fún Kàchálà Àtíkù Abubakar. mo rí i pé ọ̀tẹ̀ ló wà níbẹ̀, torí gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ tí wọ́n mọ ohun tí ó ń lọ wọn ò sọ̀rọ̀, wọ́n ṣe bí ẹni pé wọn ò mọ ohun tó ń ṣẹlẹ̀. èmi ò sì fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn yẹn. mi ò lè rí ohun tó ń lọ, ohun tí ò dáa kí n má sọ. fúnra wọn ni wọ́n ń kọ èsì ìdìbò tí wọ́n dì yẹn. kódà níbi tí wọ́n bá ti ní ẹnìkan ló wọlé tí ò bá tún tẹ́ wọn lọ́rùn, wọ́n á tún yí orúkọ ẹ̀ padà, wọ́n á ní Àtíkù ni. níbo ni wọ́n ti ń ṣerú yẹn? nǹkan àtijú burúkú gbà ni o. ohun tí mo sì ṣe fẹ́ fi ẹgbẹ́ wọn sílẹ̀ fún wọn nìyẹn. àti pé mi ò lè bá wọn ṣe, nítorí mo mọ̀ pé tí mo bá ṣe àtìlẹ́yìn kankan fún Àtíkù, bíi pé mo mọ̀ọ́mọ̀ fẹ́ gbé Bọ́lá Tinubu wọlé láì ní alátakò kankan ni. mi ò sì fẹ́ kóun náà tún wọlé bí ààrẹ Nàìjíríà, nítorí kò sí yàtọ̀ púpọ̀ nínú àwọn méjèèjì. ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi ń ṣe òṣèlú wọn. èmi ò lè bá àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe. mi ò lè dúró síbi tí Tinubu tàbí Àtíkù yóò ti wọlé. ohun tó jẹ́ kí n wá sínú ADC tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé mo rò wípé
ẹgbẹ́ tí yóò gbé Nàìjíríà débi tí wọ́n fẹ́ ni. Mo mọ̀ pé Nàìjíríà ń fẹ́ olórí pípé ẹ̀dá àti alágbára tó mọ ohun tó fẹ́ ṣe, ẹni tó lè yanjú ìṣòro afẹ̀míṣòfò àti ọ̀rọ̀ ààbò ilẹ̀ yìí fún wa, tí yóò sì tún ètò ọrọ̀ ajé yìí ṣe dáadáa kí gbogbo aráàlú lè gbádùn. Àmọ́ kí n sọ tòdodo, Àtíkù kọ́ ni irú ẹni bẹ́ẹ̀ yẹn o. Kò lè ṣe gbogbo ohun tí mo kà sílẹ̀ yẹn. Kò sì sí ìdí tí ẹnikẹ́ni fi gbọ́dọ̀ dìbò fún pé kó di ààrẹ Nàìjíríà. Ọkùnrin yìí ní ohun tí a ò mọ̀ la ò mọ̀ o. Ẹni tó ń sin gbà ò lówó lọ́wọ́. Ojú sì mọ ohun tó yónú ìdodo nìdajì ara. Pé bó bá jẹ́ bí nǹkan ti wà yìí ni, tí àwọn bá wò ó ní àwòtúnwò, kò sí bí Tinubu kò ṣe ní ṣèjọba dáadáa ju Àtíkù lọ nígbàkigbà. Bẹ́ẹ̀ ìjọba Tinubu náà, èyí tó ń ṣe lọ́wọ́ yìí, ká fi ẹnu ká dákẹ́ ni. Lawal ni èmi ti rò pé àwọn ará ilẹ̀ Haúsá gbogbo tí wọ́n ń pariwo pé àwọn ń fẹ́ àyípadà gidi ní 2027, pé àwọn ò fẹ́ Tinubu mọ́. Èmi rò pé àwọn ni wọ́n máa jókòó láti fa èèyàn gidi kalẹ̀ fúnra wọn. Ṣùgbọ́n ó ṣe mí láàánú pé wọn ò rí èèyàn gidi míì kankan fà kalẹ̀ o. Àfi bàbá tí ò dá kankan mọ̀, bàbá arúgbó, àwọn ni wọ́n bá aṣòjóró ìbò tí wọ́n ń sọ pé òun ló wọlé. Bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé kò kún ojú òṣùwọ̀n, wọ́n mọ̀ pé kò kún ojú òṣùwọ̀n rárá láti ṣe ààrẹ Nàìjíríà mọ́. Èmi ti rò tẹ́lẹ̀ pé níbi tí ọ̀rọ̀ wa dé yìí, àwa ará ilẹ̀ Haúsá tí à ń pariwo pé a fẹ́ èèyàn láti ọ̀dọ̀ wa kó wá di ààrẹ ní 2027, níṣe ni àbá fọkàn sí láti mú ẹni gidi kan jáde, ẹni tó lè bá wa dá ìṣẹ́ àti òṣì tó wà lágbègbè wa dúró, tí yóò sì rí pé gbogbo ohun tó dáa ó wá bá wa, a sì bọ́ nínú ìṣẹ́. Kì í ṣe aláìmọ̀kan tí kò lè dá yanjú ìṣòro kankan ní ká tún gbé dìde. Àmọ́ gẹ́gẹ́ bí ìṣe wa nílẹ̀ Haúsá níbí, àgùntàn ò paṣọ èṣídà, ẹni tí ò ní wúlò kankan fún wa ni wọ́n tún fà kalẹ̀. Àfi bí ìgbà tí wọ́n ṣépè fífi ọwọ́ ara ẹni ṣera ẹni fún wa. Bẹ́ẹ̀ lọkùnrin náà ń wí tó ń tutọ́ lẹ́nu, tó sì ń sọ̀rọ̀ bí ẹni tí inú ń bí, pé ní gbogbo ìgbà àti níbi gbogbo wọn ò gbọ́dọ̀ fi Àtíkù ṣe ààrẹ. Àtíkù náà ti fèsì o. Àwọn èèyàn ẹ̀ ti fìbínú dá Lawal lóhùn. Wọ́n ní ọ̀rọ̀ ò yàtọ̀ sí ìtàkùn gidigba kan tó ní kí erin má wọnú odò. Òun àti erin ni wọ́n ó jọ lọ o. Erin yóò wọ débi tó ń lọ tí kò ní lè ṣe kinní kan fún un. Frank Shuaib tó ń sọ̀rọ̀ lórúkọ Àtíkù ní ó dàbí pé nǹkan míì wà nínú kú lédè ọkọ ẹ o. Torí ohun tó bá wà nínú ẹni lọ ti ń pa nípa. Pé gbogbo èyí tí Lawal ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹni tí inú ń bí tàbí tí ọ̀rọ̀ ń dùn o. Ọ̀rọ̀ ẹni tó ní kinní kan lódò ikùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ bá a gún iyán fún kò fẹ́ kò kúkú ní fẹ́, bá a roka fún kò gbà kò kúkú ní gbà. Ẹṣin ọ̀tá ẹni ò sì ní ga lójú ẹni láyé. Àbí nígbà tí wọ́n ní lágbájá gẹṣin tí ọ̀tá ẹ̀ ní, ṣé ẹṣin ni wọ́n ń pè yẹn? Kíní àwọn ò máa ju gúdúgbẹ́ báyìí lọ bí ọmọ ewúrẹ́. Ṣé ẹṣin a máa kéré kó dàbí ọmọ ewúrẹ́ ń dán? Shuaib ní bí ọ̀rọ̀ kan bá ṣe bí ọ̀rọ̀, tó bá jẹ́ lóòótọ́ ni Lawal fẹ́ràn ẹgbẹ́ ADC tó sì fẹ́ràn ohun tí wọ́n ń ṣe níbẹ̀, ṣebí níṣe ni yóò lọ sí ọ̀dọ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ tí yóò ṣe àlàyé ọ̀rọ̀ náà fún wọn, tàbí kó kúkú kọ̀wé ẹ̀hónú níbi tí yóò ti lè ṣàlàyé gbogbo ohun tó rú u lójú yìí, tí àwọn àgbà ẹgbẹ́ yóò sì jókòó láti wádìí ohun gbogbo tó bá sọ. Àmọ́ kò ṣe bẹ́ẹ̀, ó kàn ń pariwo pé wọ́n ṣòjóró lásìkò ìbò primary, ó ń pariwo bẹ́ẹ̀ kiri. Èèyàn Àtíkù yìí ni Lawal kò ní ẹ̀rí kankan tó lè fi gbé àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí lẹ́sẹ̀, pé Àtíkù ṣe òjóró tó fi wọlé ni. Ó ní tó bá lẹ́rìí kankan kó kó jáde, àmọ́ tí ò bá ní ẹ̀rí tó lè kó síta kó wá bìkan jókòó sí jàre. Àmọ́ ohun tó mú kí ọ̀rọ̀ Lawal jẹ́ ìdààmú gidi fún Àtíkù fúnra ẹ̀ ni pé púpọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ náà ló mọ̀ pé ohun tí Àtíkù ṣe nìyẹn, àmọ́ tí wọn ò lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Lawal ti wí. Nígbà tí òun ti wá sọ̀rọ̀ báyìí, ó ṣeé ṣe kí àwọn míì tún jáde pé ohun tí àwọn ń wí rèé o. Bẹ́ẹ̀ kó tó kan Lawal, àwọn tí wọ́n bá Àtíkù dupò yìí wà níbẹ̀. Ọ̀rọ̀ kan náà táwọn sì ń sọ ni pé òjòòrò ẹrú burúkú ni Àtíkù ṣe fáwọn. Muhammadu Hayatuddin ló ti kọ́ sọ̀rọ̀ náà o. Ó ní irú èrú burúkú wò leléyìí. Bẹ́ẹ̀ wọn kò sì tí ì parí ìbò primary tó ti ní òun ò ní faramọ́ èsì yòówù tó bá ti bí ìdìbò náà jáde. Lẹ́yìn tí wọ́n sì sọ pé òun ló wọlé lóòótọ́, Àtíkù lọ bá ọkùnrin náà lÉkòó. Ṣùgbọ́n ohun tí yẹn sọ fún un ni pé kí òun tó lè bá a ṣe kinní kan papọ̀, àfi kí wọ́n gbé ìgbìmọ̀ ẹgbẹ́ dìde, ìgbìmọ̀ oníwádìí, kí ìgbìmọ̀ ọ̀hún sì wádìí ohun tó ṣẹlẹ̀ gan-an.
àbájáde ìwádìí yìí ni yóò jẹ́ kí òun mọ ohun tí òun yóò ṣe. Bó sì tilẹ̀ jẹ́ pé Àtíkù náà ti lọ sí ọ̀dọ̀ Rótìmí Amechi pé kó má bínú, òun wá bẹ́ẹ̀ ni, síbẹ̀ Amechi kò tí ì sọ pé òun wà lẹ́yìn Àtíkù, kódà ìbínú ẹ̀ kò tí ì lọ sílẹ̀, nítorí ó kan àwọn ọkùnrin náà kú pé ohun tí Àtíkù yóò ṣe fún wọn nìyẹn. Bí àwọn yìí bá sì ti padà lẹ́yìn ẹ̀ bí Lawal ti ń ṣe yìí, tí Hayatuddin kọ̀yìn sí ìbò náà, tí Amechi kọ̀yìn sí, tí wọ́n ní àwọn kò gbà pé òun ló wọlé, èsì yòówù tí wọ́n bá ní níbi ìbò náà kò ní í ṣiṣẹ́ o. Ìyẹn sì ní ìdààmú Àtíkù lọ́wọ́lọ́wọ́. Àmọ́ adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan purọ́ lọ́rọ̀ tí Babáṣá Lawal náà sọ o. Ìyẹn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan purọ́. Ó nígbà tí òun pàdé ẹni tó bùyà òun gba alẹ́sẹ̀ gbùgbùgbù. Àwọn èèyàn nìyẹn dà bẹ́ẹ̀. Àmọ́ nígbà tó ní òun tún dá alẹ́ èékánná pàtìpàtì, àwọn èèyàn ò lè wí kinní kan mọ́ o. Àbí èékánná wo ló wà lọ́wọ́ adẹ́tẹ̀ tí yóò fi ya ẹnikẹ́ni lára? Ọ̀rọ̀ Lawal fúnra ẹ̀ ṣòro láti tẹ̀lé gan ni. Ìdí ni pé gẹ́gẹ́ bí Nyesom Wike ti wí, kó tiẹ̀ tó di àsìkò yìí rárá, ohun tí ọkùnrin náà yóò jẹ lòun náà ń wá kiri o. Ohun tó ṣẹlẹ̀ ni pé ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Muhammadu Buhari ni Babáṣá Lawal. Láti 2002 ló ti ń tẹ̀lé kiri nínú ẹgbẹ́ ANPP. Bẹ́ẹ̀ ló sì tẹ̀lé títí tí wọ́n fi jọ wọnú CPC. Ó sì tẹ̀lé títí tí wọ́n fi dọmọ APC tí wọ́n sì gbàjọba. Bí wọ́n ti gbàjọba ni wọ́n fi ọkùnrin náà ṣe akọ̀wé ìjọba àpapọ̀. Buhari ló yàn án sípò náà ní 2015. Òun fúnra ẹ̀, ìyẹn Lawal sì sọ pé ọpẹ́lọpẹ́ Tinubu àti bàbá Àkàndé ló jẹ́ kí kinní náà ṣe é ṣe fóun, torí àwọn Haúsá ò fẹ́ kí Kìrìsìtẹ́nì gba irú ipò ńlá bẹ́ẹ̀. Tinubu ló jẹ́ kó ṣe é ṣe. Àmọ́ òun náà kò tí ì lo ọdún kan dáadáa nípò náà tí wàhálà fi bẹ́ ní 2016. Wọ́n ní ètò kan tí ìjọba àpapọ̀ gbé dìde láti fi ṣèrànlọ́wọ́ fún àwọn èèyàn ìlà oòrùn àríwá North East ní apá ibi tí òun Lawal ti wá nígbà tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Adamawa ni. Àdúgbò ibẹ̀ ni wàhálà Boko Haram ti bá wọn jù. Nígbà náà ìjọba Buhari wá ṣètò kan pé kí àwọn fi ran àwọn èèyàn ibẹ̀ lọ́wọ́. Àmọ́ wọ́n ní níṣe ni oríṣiríṣi gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ń gbé jáde níbẹ̀. Iléeṣẹ́ Lawal tó jẹ́ iléeṣẹ́ aládàáni tiẹ̀ fúnra ẹ̀ ló ń gba àwọn iṣẹ́ náà. Iléeṣẹ́ Roller Vision ní iléeṣẹ́ ọ̀hún ń jẹ́. Ṣùgbọ́n nínú oṣù kejìlá 2016, àwọlù sí àwọn aṣòfin àgbà lọ́wọ́ ni wọ́n bá gbé ìgbìmọ̀ kan dìde. Àwọn Buhari náà gbé ìgbìmọ̀ tiwọn náà dìde. Wọ́n sì fi igbákejì ààrẹ ìgbà náà Yẹmí Ọ̀ṣínbàjò ṣe olórí ìwádìí pé kí wọ́n wádìí ohun tó ń ṣẹlẹ̀ gan, torí owó bíi mílíọ̀nù lọ́nà igba ni wọ́n sọ pé iléeṣẹ́ Lawal gbé jáde tí wọn ò sì rí iṣẹ́ gidi kan tí wọ́n fi owó náà ṣe. Bí ìgbà pé wọ́n kàn gba owó ìjọba sápò lásán ni. Bẹ́ẹ̀ Lawal ní akọ̀wé ìjọba àpapọ̀. Nígbà tó di ọjọ́ 19 oṣù kẹrin 2017, Buhari dá Lawal jókòó sílé pé kò gbọdọ̀ lọ síbi iṣẹ́ títí tí ìwádìí ọ̀rọ̀ náà yóò fi parí. Bẹ́ẹ̀ ni wọ́n dá a dúró fúngbà díẹ̀ náà. Ṣùgbọ́n lẹ́yìn ìwádìí tí wọ́n rí i pé ọkùnrin náà jẹ̀bi, wọ́n kúkú yọ ọ́ dànù pátá nípò akọ̀wé ìjọba àpapọ̀ ní 30 oṣù kẹwàá 2017 níṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ náà di tàwọn EFCC, wọ́n sì gbé wọ́n tì í mọ́lé. Bẹ́ẹ̀ ni wọ́n bá a ṣẹjọ́. Àmọ́ àwọn Tinubu tí wọ́n fi joyè náà ni wọ́n dúró tì í. Wọ́n sì rí i pé àìrójú àìráyè tí kì í jẹ́ kí ìjímèrè gun igi aládìí bá ẹjọ́ náà. Wọ́n padà tú ọkùnrin náà sílẹ̀ gbẹ̀yìn ni. Látìgbà náà ni kò ti lè fi Tinubu sílẹ̀ níṣẹ́jú kan. Nídìí èyí, nígbà tí ìdìbò 2023 ń bọ̀ lọ́nà, kàmpéènì tí ọkùnrin náà ṣe ló ń lọ lọ́hùn-ún ni. Bẹ́ẹ̀ ló ń kiri tó ń pariwo pé kò sí méjì Tinubu o, òun ló gbọ́dọ̀ di ààrẹ. Ó ní kò sí ẹnìkan ní Nàìjíríà tó dára ju Tinubu lọ. Ìjọba ẹnìkan ló sì lè mú dáadáa bá orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n gbogbo ìyẹn parí lọ́jọ́ 10 oṣù keje 2022 nígbà tí Tinubu mú Kashim Shettima gẹ́gẹ́ bí igbákejì ààrẹ. Gbogbo ohun tí Lawal ti rò ní pé òun ni Tinubu yóò mú. Àmọ́ bí wọ́n ti mú Shettima ní wàhálà dé ló bá yarí pátá. Ó ní báwo ni Tinubu ṣe máa mú mùsùlùmí míì ṣe igbákejì nígbà tó jẹ́ mùsùlùmí lòun fúnra ẹ̀. Ló bá gbé ogun tá a wí yìí dìde. Ó sì lọ sẹ́yìn Peter Obi láti fi hàn pé inú òun ò dùn sí Tinubu rárá. Obi ló sì bá ṣiṣẹ́ rẹpẹtẹ nínú ẹgbẹ́ Labour. Láti ìgbà tí Tinubu sì ti wọlé yìí náà ló ti ń sọ kiri pé Tinubu kọ́ ló wọlé,
pẹ́rígìn ló ṣe òjòrò ló ṣe òun kọ́ làwọn ọmọ nàìjíríà dìbò fún Peter Obi ni. ohun táwọn èèyàn ṣe ń sọ pé ọ̀rọ̀ ẹ̀ ò ṣeé fi taratara tẹ̀lé nìyẹn pé kí wọ́n máa wò ó lè jẹ́ gbogbo ariwo tó ń pa yìí ó ń lọ bá Peter Obi nínú ẹgbẹ́ NDC ni pẹ̀lú àgbójúlé pé tí òun bá ti Àtíkù jẹ́ tí òun sì fi ohùn ẹnu wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá fún Tinubu tí òun bá dé inú NDC lẹ́yìn Obi òun yóò rí nǹkan kan mú jáde. ohun tó jẹ́ kí ọ̀pọ̀ èèyàn má fẹ́ gba ọ̀rọ̀ ẹ̀ yẹ̀wò rárá nìyẹn. àmọ́ ó ti rí Àtíkù mú lọ́rùn ọwọ́ ó lórí igi ìbò ni òun ò lè bá a ṣe. bí Àtíkù yóò sì ti yanjú ọ̀rọ̀ náà tí kò ní yí i lágbódà ná ní dààmú ẹ̀ báyìí o torí òun náà kò ronú ẹ̀ tẹ́lẹ̀ pé bàbá Sọ́rí Lawal ọmọ inú ilé òun ni yóò padà wá kó bá òun. ní báyìí ìgúnnukó ti fẹsẹ̀ gúngò ọkù bí ìgúnnukó yóò ti ṣe jókòó ní gbangba òde tí yóò yọ̀gò lẹ́sẹ̀ tàbí ilé tí ìgúnnukó yóò sáré wọ̀ pé kí wọ́n bá òun yọ̀gò tàbí bí ìgúnnukó yóò ṣe ẹ̀jẹ̀ tó ń dà ṣòròṣòrò yìí. bẹ́ẹ̀ lónílù òye fìlù sọ̀rọ̀ pòwe pé ìgúnnukó fẹsẹ̀ gúngò ìgúnnukó fẹsẹ̀ gúngò. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Alhaji Àtíkù Abubakar àti ọmọ ilé wọn yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.